Welcome to Whispers. Oh my God, I am so happy. Yes, Olubadan. Oh my God, Kábíyèsí, man. Eba mi fún Seriki, Hausa, or whatever it is. Eba mi fún ní size, because it's getting too big for his shoes. Well done, sir. Well said. Táwọn ọba yòókù bá lè máa ṣe bá fún gbogbo àwọn so-called Serikis in our community. Wọ́n máa mọ̀ pé iná òkè ń ga jù onírè lọ. Kí ló dé? Táwa ṣapá ganga, ìgbéraga ní síwájú ìparun. Olubadan, kẹ́ẹ̀pẹ́, ọjọ́ á túbọ̀ dalẹ̀. Olubadan to Hausa leader, you are under BAALE Sasa. Yes, so. Yes, so. Kò jù bẹ́ẹ̀ lọ. Olubadan of Ibadan land, Ọba Saliu Adetunji, has ordered the Seriki Sasa Haruna Mayasin Katsina to operate under the leadership of the BAALE of Sasa Chief Amusa Ajani. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọba kì í pé méjì láàfin, ìjòyè lè pé ẹgbàágbèje. Ọba kan ṣoṣo làwa máa ń ní. Ọba. Thank you, Kábíyèsí. Well said. May your days be long, Kábíyèsí. Eléyìí tẹ́ ẹ sọ yìí o. Ẹ wò ó kódà ẹ ṣe dáadáa. He gave the advice during a peace meeting with members of the Hausa Fulani community over the crisis that engulfed Sasa Market last month. Represented by the Ọ̀tún Olubadan High Chief Leko Balogun, who led other high chiefs at the meeting. The monarch said the structure of traditional leadership in Ibadan is clear, and that the BAALE is the overall leader in every community in Ibadan land, in every community in Oyo State. Kò jù bẹ́ẹ̀ lọ. Báwo ni àwọn atoko wa balẹ̀ jẹ́? Àtọ̀húnrìnwá, wọ́n wá fẹ́ wá máa jẹ gàba lé wa lórí torí ìfúkìní. Ṣé bí ọba wa ló fi wọ́n jẹ Seriki? The so-called Seriki tí wọ́n jẹ, ṣé báwa la fi wọ́n jẹ? Ẹ máa yí máa Kábíyèsí, well said. Ẹ̀sìn lè bẹ́ẹ̀ tí ẹ sọ mí o. Tẹ́mi gbọ́ o, eléyìí tẹ́ ẹ sọ yìí. Ẹ sọ dáadáa. Katsina Sasa is the chairman Arewa communities in the 17 southern states of Nigeria. Ọba Adetunji strongly. Oh my word! I'm so put them in their shoe. Ẹ fi wọ́n sáàyè wọn. Ẹ fi kọ́ ẹrú mọ́ rẹ̀ lẹ́rú. Kí wọ́n fà mọ́ rẹ̀ ní wọ́n fà. Kọ́mọ ọba mọ́ rẹ̀ lọ́mọ ọba. Wọ́n ti kẹrú ní ìsín, mo ṣe bí wọ́n tí wọ́n bá kẹnu ẹrú àbàjẹ́, wọ́n ti ka ẹrú báyìí ní ìsìn. Kó ní kálukú kọ́ ṣe kíni, kọ́ wà láàyè wọn, kì í jẹ́ ti bàbá tọmọ, kó mọ́ làálàá. Kábíyèsí, ẹ gbóhùn sókè. Ọba Adetunji strongly advised the Seriki should face the reality. Bẹ́ẹ̀ ni o, orí ẹ̀ wà ní cloud 7, cloud 9 lórí ẹ̀ wà, ìgbéraga nìgbéra sánlẹ̀. Should face the reality that irrespective of the honor accorded him, he is under the chieftaincy stool of the community leader of Sasa. Kábíyèsí o. Oh my God. Tó bá mọ ọ̀rọ̀ tẹ́ sọ Kábíyèsí bí tó ti máa bá Seriki Sasa yóò ní dá. Jẹ́ kí n túmọ̀ ẹ̀fọ́ Seriki Sasa ọba tiwa n'Íbàdàn tiwa. Kábíyèsí Adetunji sọ fún ẹ pé gbogbo kàkàrìrì, gbogbo kàrámọ̀, gbogbo àpọ́nlé tí wọ́n bá máa fún ẹ o. Pé
gbogbo ẹ̀ o abẹ́ ìjókòó stool kí ni stool o kí ni stool kí ni stool kí ni stool kí ni stool ní Yorùbá o abẹ́ àpótí baálẹ̀ ṣáṣá òun ni bí tí wù ọmọ gbogbo gàlégàlé tó o bá ń jẹ gbogbo bó o bá ti kàǹkà tó abẹ́ àṣẹ baálẹ̀ Chief Amusa Ajani ṣáṣá ló wà. Oh, bravo! Ọ̀rọ̀ ti sọ rẹ̀. Ìjàmbá ìjọ tíìdì. Abẹ́ ẹ̀ ló wà. This is music to my ears. Oh my God. Well done, Kábíyèsí. Kábíyèsí, well done. Obadituji strongly advised the Seriki that he should face reality. And the reality is, irrespective of the honor accorded him, he is under the chieftaincy stool. That tó túmọ̀ sí fún ipò ẹ̀gán tó kéré sípò abẹ́ baálẹ̀ wọlúwà of the community leader of Shasha, Chief Amusa Ajani, where he resides. The monarch complained the preeminent position granted the Seriki Sasha in the scheme of things in the state was unbecoming. Kábíyèsí. Oh my God. I feel like hugging you. Thank you. Tó túmọ̀ sí pé ẹni tó mà ti wọ inú ìnàgún ni ó mà ti lọ ẹ̀. Bàtà Seriki ṣáṣá tó ń dún padàpadà ó ti fàya. Sọ Kábíyèsí ẹ̀yin náà rí i. Olubadan wa gan-an mi ò rò pé wọ́n kó iye ọlọ́pàá iye kìíní tí wọ́n lọ iye security tí wọ́n lọ kó tọ́jọ́ Seriki ṣáṣá kò sí lọ́dọ̀ Olubadan wa gan. Even Ṣèyí Mákindé Dàgìnìjọ́rọ̀ Ṣèyí gòní. Kábíyèsí ẹ sọ̀rọ̀ sókè ẹ tún sọ lẹ́ẹ̀kan sí. The monarch complained the preeminent position granted the Seriki Shasha in the scheme of things in the state was unbecoming. Torí ẹ̀ ló ṣe rò pé òun lè jẹ lọ. Torí ẹ máa imagine. Seriki Shasha ó tún feel big than the governors. Wọ́n wá dá wọn jókòó. Wọ́n dúró dè. Respect is reciprocal now. Respect is reciprocal. Ṣe bí gómìnà kan, ṣe bọ́ba kan with the authorization of governor. Ṣe báwọn náà fẹ́ jẹ Seriki. So kí wá ni? Kábíyèsí eléyìí tẹ́ máa ṣé ó máa dùn mọ́ mi inú o. Was unbecoming. It is unbecoming. Dúdú wọn ti ń látàjù lórí ilẹ̀ wa. Asking all the relevant authorities to know and accept the fact that the community leader is under the BAALE of Shasha. Kò jù bẹ́ẹ̀ lọ. Fàkàtì kò sọ̀rọ̀ mọ́. Kò gbéjẹ́ forí. Kò gbà forí. Tí wọn bá ti lè gbà pé Seriki wọn abẹ́ baálẹ̀ Ṣáṣá ló wà. Ẹni tó ṣe pẹ́sùn ló ṣe rèézà. Ẹni mà ti wáyé onúnàkó ní ọmọ ti lọ ẹ̀. Ẹ̀rọ alóyè àní mo ti sọ gbogbo àwọn Seriki Fúlàní, Seriki Hausa, Seriki kìíní kan kọ́ káńsù wọn sẹ́. Àfẹ́ wọn nílẹ̀ Yorùbá. Ọba kì í pé méjì láàfin. Tí wọn bá ti lè wà lábẹ́ òfin wa, lábẹ́ àkóso system of leadership wa, of rulership wa. Kọ́lọ́ máa jẹ́ emir nílùú wọn. Ṣé nílùú wọn níbi tó ti wá, ṣé tí wọ́n bá ń tó, ṣé emir máa kàn? Ṣé tí wọ́n bá ń tó Seriki nílẹ̀ Haúsá tó ti wá, ṣé ó máa kàn pọ̀ ní wọn apọ́pọ̀ ẹ̀? Tí wọ́n wá jẹ́jà wá fi jẹ́ fìdí hẹ́ńbí tó wá ń gapá. Kábíyèsí ẹ ṣe ọ̀rọ̀ tẹ́ sọ kódà ó dùn mọ́ mi inú.
ó dùn mọ́ mi inú. First time tí máa gbọ́ tẹ́ sọ̀rọ̀ ni. Mi ò mọ̀ bóyá tí máa sọ̀rọ̀, but first time tí máa ìtàlẹ̀ abiyamọ tí máa Olúbàdàn sọ̀rọ̀ ẹ wá fẹ́ mọ Ìbàdàn tíá. Èmi ní ń ṣe yín, kí ni ń ṣe yín? Ẹ wá fẹ́ mọ kọ́rọ̀ máa lé tí aṣọ. Láti wọ́n súnwó bí ẹ wojú o. Ẹ wojú. Kíni ọ̀hún? Gbogbo ohun tí ń gún yín gàdàgàdà á yín gbọ́n lé ní ìsìn lára yín ó balẹ̀. Kíákíá ni ara yín. Ìbàdàn la máa pé ẹ̀. Gàlégàlé kíni ṣáàtì gàlégàlé rẹ̀ ti pọ̀ jù. Àkàrùgà ń bò wá jẹ́ chairman of Arewa, the chairman of the 17 Arewa Southern States nǹkan. Àti kí tí wá ní ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dọ́lọ́ ni. Ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ kó jẹ́ gbàfúrí. Baálé Ṣáṣá kò bá rìn níṣìíríṣìí jù bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ ọmọ onílùú ni. Ọmọ onílùú ó yàtọ̀ sátọ̀hún rí wá. Ọmọ onílùú ni Baálé Ṣáṣá. Tí àwọn Baálé Ṣáṣá tí àwọn ọ̀ràn wọn ò bá dẹ̀ fàyè gbà wọn bàbá lápò ní máa pọ̀pọ̀ yín. Ẹ lè lami lákàdépòdépò wà lẹ́yìn jẹ Seriki wá tí wá fẹ́ máa jẹ gàba. Ètò wá fẹ́ máa jẹ gàba lé Baálé Ṣáṣá. Ẹ fẹ́ máa jẹ gàba lé lórí. Nbọ̀lẹ̀ tí ń jábọ̀ tẹ́ lòkun lọ́rùn. Ṣé bí Buhari máa gbé kinní ilẹ̀? Ẹ máa gbà kó tiẹ̀ tó gbé lẹ̀. Gbàwèrè mi ò gbàwèrè. Gbàwèrè mi ò gbàwèrè. Kí ni nǹkan ọ̀hún? Kò sí tipátipá ń bẹ̀ bí ìgbàgbé wo ò bá wọ̀ kóníkálukú fún ti tọ̀ sí gbẹ̀gìrì kóníkálukú kó gbalé ẹ̀ lọ. To your tent to Israel ni bí ìgbàgbé ò bá wọ̀ kọ́jọ́ kò sí lẹ́ni ìjọsìn gbà tí wọ́n láwọn ò ní gbóúnjẹ wá tá ń bẹ̀ wọ́n. Ní kí irú ọlọ́run ni ò sí irú èèyàn pé gba. À ń bọ̀sibọ̀sí ká tó ṣòṣà láti ṣòṣà kágbàdo tó dáyé nǹkan kan ládìyẹ jẹ. Kí ló dé? Ẹgbẹ́ oníyọ̀rọ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Ẹsẹ̀ àmọ́ wá gùn wá gàràgàrà torí ìkíni fún kíni pé kíni gan-an. Kíni ijó yín lọ́wọ́ tẹ́lẹ̀ fi jólẹ̀. Ẹsẹ̀ asọ̀rọ̀ ayé di nǹkan gidi bí àṣà. Kábíyèsí. Ẹ̀káre láìdé. Ẹ̀káre eléyìí tẹ̀sí bàbá mi o. Kódà. Kó máa lọ bẹ́ẹ̀ ni o kábíyèsí. Kó máa lọ báyìí ni o gbogbo àwọn Seriki sábó. Seriki àwọn Seriki kéékèèké tí bí wọ́n tiẹ̀ ní ká tó fèèyàn joyè láàrin ìlú ó ní láti jẹ́ ni rere ni. Ìgbà wo wá ni oyè wá di kọ̀ọ̀kan àbọ̀? Nígbà wo lóye di kọ̀ọ̀kan àbọ̀? Eléyìí tẹ̀sán ẹ̀ sọ́dà ó dùn mọ́ mi. Wọ́n já ránkì rẹ̀ wálẹ̀ ni. Òkè gogoro tó gùn báyìí ó rí bọ́ láti bá wá star tó lọ ó rí bọ́ ni. Ẹ̀yin Ìbàdàn lẹ́mọ̀ tẹ́ ẹ̀ mọ́ láìpò. Ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ fẹnu kọra. Kábíyèsí ẹ ṣe tẹ́ ẹ já wálẹ̀. Torí tẹ́ ẹ bá já wálẹ̀. Rẹ́dẹ̀rẹ́dẹ́ tí wọ́n rẹ́ Baálé Ṣáṣá àwọn ń bọ̀ wá fi rẹ̀ yín. Wọ́n fi rẹ̀ yín náà wọ́n fi rẹ̀ yín. Àmọ́ àti ẹ̀dùpẹ́ pé ẹ ṣáàsọ́. Kọ́ lè kó rádaràda wọn sápọ̀ ọ̀hún. Kí aláàdé. Wọ́n sì á máa ṣe gànàgànà. Wọ́n máa ṣe gànàgànà bí ẹni pa mọ́ nìkan ni. Ẹnìkan ìjáwàdé náà Ọlọ́run ní jẹ́mi ni kí a ní nǹkan ọ̀hún. Ìbàdàn nínú Olúyọ̀lé.
kini Sasa. Even Baba, that Baale of Sasa, he was overwhelmed. Next thing say self-confidence, so ó ti wà boosted. Yes, so court lè gbè sẹ́yìn àwọn Hausa, ṣùgbọ́n tẹ́yìn ọba tẹ́ bá ti gbè sẹ́yìn tiwa. Ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá gbé lẹ́kẹ̀ẹ́ lọ sí ìjọ ọmọ ẹlòmíì. Eléyìí tẹ́ ṣe sí ó máa boost the confidence of Baale Sasa. Torí pé kí ni kí lorúkọ ẹ̀ yẹn ó ti gùn gàràgàrà ó ti fojú parẹ́ pé kò lẹ́nu bẹ́ẹ̀ nísìnyí ẹ ti eléyìí tẹ́ ṣe ó máa jẹ́ kí Baale Sasa kó lẹ́nu bẹ́ẹ̀. Máa yẹn ó máa lè operate at his optimal level. Seriki kídẹ̀ ni ó ti mọ rẹ̀ ó ti mọ ibi tó ń wọ̀n báyìí sí. A ṣe kí ni a kárí bọ̀ ní kí a ló máa adjust báyìí bá mi rọ̀ lóyè. Wọ́n bá rọ̀ lóyè. Díẹ̀ náà ni at least first step wọ́n bá tún ti ṣe kíní kan ẹ rọ̀ lóyè. Tó bá fẹ́ lọ jẹ Seriki kó lọ máa jẹ́ ìlú ẹ̀. So guys, I am so happy. This is just, my weekend is, my weekend is, it's a done deal. Olubadan to Hausa leader, you are under Baale Sasa. Can you imagine? Yes, so only strongly. Olubadan sọ pé he urged the Hausa leader to operate under the Baale for smooth administration and structural peace. Yes, so he has to operate under the Baale. Alasha now. Under the Baale. The Baale is the overall leader in every community. So he has to operate under the Baale for smooth administration and structural peace. Kí ló kàn mí nípa nígbà tó wá chairman ní 17 Southern States àti kí tó wá ní. Kó gbé lọ sókè ẹ̀yà kó lọ máa yanjú ẹ̀ bẹ́ẹ̀. So guys, if other leaders, if they start speaking up, we are getting there. Tí wọ́n bá tà wá lọ́pọ̀ ní tara ilé lọ́pọ̀ lọ́wọ́ kò ní ríra. Tó bá já wọn ní kíákíá wọ́n ti máa wọ́n fẹ́ kí nǹkan kan ta lé wọn. Nǹkan tí wọ́n lè gbà wá máa fi lára yòókù. Give him up. Let him taste his own medicine and let him know what it tastes like and how it feels. It's as simple as that. That's boasting, y'all. So, Olubadan of Ibadan, just served the Seriki of Sasa. That's boss. He just got served hot. Bono feli. Oh, bono feli. Seriki Sasa just got served. Yes, so let him get as much as is given. If you cannot eat it, don't dish it out. You dish it out, be ready to take the double. Yes, so guys,